Audio Jungle. bàbá wa Mudirul Markaz ọ̀rọ̀ bàbá wa Mudirul Markaz àti olóyè ọba Ìlọrin ni mo fẹ́ dá sí. Mo sì lẹ́tọ̀ọ́ àti dá sí nítorí wípé nǹkan méjì. Àkọ́kọ́, mùsùlùmí ni wọ́n. Ẹlẹ́ẹ̀kejì bẹ̀, Ìlọrin ni wọ́n, Ìlọrin ni. Àwọn méjèèjì bàbá sì ni wọ́n jẹ́ fún wa. Ó wá jọ mí lójú wípé gbogbo àwọn bàbá wa nílọrin, wọn ọ̀rọ̀ yìí kò yẹ kí wọ́n jẹ́ ó fẹjú tó yìí kí wọ́n tó dìde. Títí dìsín náà wọn ì dìde o. Títí wá dìsín náà wọn ò tí ì dìde. Bóyá tí wọ́n ń retí ni pé tí kan bá kú, tá a sì bẹ́ẹ̀ lóhun kankan nínú wọn, Ọlọ́run ò ní ti pa wọ́n báyìí. Náà, mo ti ń wo ọ̀rọ̀ àwọn èèyàn lọ́tùn lósì tó dákàlùkù ń sọ̀rọ̀. Àwọn míì wọ́n ń sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ èyí tó pọ̀ jù náà nù. Ẹlòmíì ó sì gbé kórìíra ẹnìkan sọ́kàn ìyẹn fi ń sọ̀rọ̀. Pẹ̀lú ògo Ọlọ́run, èyí tẹ́ ẹ bá gbọ́ níbí lónìí, àbí ìtẹ́ tó máa gbọ́, kò ní sí ìkórìíra ẹnìkankan nù rẹ̀. Bọ́rọ̀ ti rí gẹ́lẹ́ bó ti hàn sí mi ni mo fẹ́ ṣàlàyé fún wa yìí. Ṣé rí tí àwọn bàbá wa nílé, ọ̀pọ̀lọpọ̀ ń rò pé ó yẹ kí wọ́n dá sí ọ̀rọ̀ àwọn àgbàlagbà méjèèjì yìí, bọ̀ wáyé tí wọ́n dá sí ọ̀rọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ̀ dí ọ̀rọ̀. Àwọn àbátẹ́ni kan dá sọ̀rọ̀ yìí, ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ̀ dí ọ̀rọ̀. Ẹ gbọ́ mi yé, àwọn ọ̀dọ́ tó sì mọ̀ dí ọ̀rọ̀ alábòsí pọ̀ mọ́ wọn. Bó o la ṣe wá fẹ́ fìdí òdodo múlẹ̀ láì nígbà kókó wa. Tí mi ò bá gbàgbé, ẹnìkan béèrè lọ́wọ́ mi wípé ọ̀rọ̀ yìí ta lè mi rò wípé ó jẹ̀bi nídìí ọ̀rọ̀ yìí. Mo láwọn méjèèjì. Ẹni aláwọn méjèèjì mo níbẹ̀. Mo ní gẹ́gẹ́ bí ẹ̀rí tèmi ní lọ́wọ́, àwọn méjèèjì ni wọ́n lẹ̀bi. Ṣùgbọ́n ìkankan lè gbé pẹ́ẹ́lí jù kan lọ. Tí n bá gbàgbé, ní ìgbà sickness bàbá wa Mudirul Markaz tó bẹ̀rẹ̀, kí Ọlọ́run kí ó bá wa ṣe àlékún àlàáfíà ara fún bàbá wa náà. Àdúrà tí ti gbà lórí wọn, èèwọ̀ tá Ọlọ́run ò jọ ṣẹlẹ̀ wọn lórí. Bàbá wa náà, ìgbà tí sickness yẹn ti bẹ̀rẹ̀ ní 2022, bàbá wa tafsiri àkọ́kọ́ tí n bá gbàgbé. The following, okay, that particular year náà ni wọ́n pín tafsiri yẹn fún gbogbo àwọn ọmọ. Nígbà tó di the following one, that was 2023. Ẹ máa fọkàn dé àwọn déètì yẹn dédé díẹ̀ o. Bí mo ṣe rántí ẹni mo ń ṣàlàyé o. Bàbá wa Mudirul Markaz, bàbá wa sórí atẹ́gùn wọn ṣe lecture normal. Ẹ̀rì bàbá ọ̀tá sẹ́nikẹ́ni. But 2022, 2023 làwa ti ń gbọ́rọ̀ pé wọ́n olóyè ọba wọ́n fàdó sí bàbá lápò. Bàbá Mudirul sọ̀rọ̀ parí. Bẹ́ẹ̀ náà ẹ̀bẹ̀ kọ́. Ṣé ẹ̀rìn tẹ́ bá jẹ́ alábòsí, mo fọ́ Ọlọ́run bá mi bì ọ́. Mọ́ tiẹ̀ wulẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ ẹni tó wà after òdodo, ni kì í ṣe ìsọmọ Mudiru, mi ì sọmọ fún olóyè ọba. Mi ì ṣe sọ̀pọ̀tà kankan náà méjèèjì. Torí kò sẹ́ni tí ọ̀lẹ́bí náà rò. Olóyè ọba ni wọ́n fa allegation kan. But bàbá Mudiru tó wá ṣe lecture, bàbá ò fi allegation yẹn kàn wá. Nígbà tí ó di 2024, mo rántí dáadáa, 2024, ọ̀rọ̀ yẹn àwọn èèyàn tún gbéṣẹ́. Blogger tí gbogbo wa náà ti mọ̀ ní elépè, òun náà tún gbé ọ̀rọ̀ yẹn pé Mufti kan lo àdó kò lo àdó. Gbogbo yín náà lè ń tẹ̀lé ọ̀rọ̀ yẹn bọ̀ wá o. But mi ò kí bàbá tó lọ́rọ̀ kúkú sọ̀rọ̀. Mo fẹ́ kí gbogbo àmọ́ irú ẹ̀dá tí Mudirul Markaz jẹ́ lọ́rọ̀ yìí ni o. Ẹni tí ò bá ṣe alábòsí ni o. Nígbà tí ọ̀rọ̀ yìí jẹ lọ títí bàbá Mudiru 2024 yẹn ni olóyè ọba ni mo kọ́kọ́ gbọ́ lọ́sọ̀ pé ẹnìkan lè sọ̀rọ̀ oṣù kalẹ̀, ẹnìkan lè mú oṣù kalẹ̀, ẹnìkan Mudiru sọ̀rọ̀. Bọ́tọ̀ bá tọ́ ìbá ṣalábòsí ni o. Bàbá sọ̀rọ̀ yẹn torí bàbá yẹn mo believe fún wọn láká ìtẹ̀mí wípé ó dàbí ẹni wípé bàbá yẹn bèèrè rò pé ok, aṣọ olóyè ọba ní tán bá fọn fún wọn náà ni wà fọn jáde. Àbẹ́ẹ̀kọ́ ẹ mọ̀ the point yẹn mú. 2024 yẹn náà bákan náà ìní olóyè ọba pariwo pé látàṣubú aṣáábí. Gbogbo ìwọ tó bá lọ mọ̀ gbà náà, ẹ má jà lábòsí o. Gbogbo àwọn Sàláfì gbé fídíò yẹn kiri gbogbo ilẹ̀ Yorùbá ń jọ náà káàkiri àgbáyé pé tó ṣe pé àti haraka olóyè ọba àtọ̀rọ̀ wà sí wọn, bàbá yìí ni wọ́n ń ta sí. Gbogbo ìwọ tó bá ṣe àbòsí lórí ọ̀rọ̀ yìí ò ní pàdé àwọn Ọlọ́run.
ò ní pàdé àánú Ọlọ́run báwa náà bá ṣàbòsí lórí òkú wọ́pọ̀ lọ mo tún tún sọ èmi kì í ṣe fáǹsì mọ̀ bí ọ torí àwọn ìdí tó pọ̀ tó àsìkò yìí náà ni bàbá olóyè ọba yìí ń pariwo látọ̀sọ́bù àṣọ̀hábí ẹnìkan kan sọ̀rọ̀ bàbá Mudiru bèlè fòye pé nígbà mi ò bú sàábé mo rò bẹ́ẹ̀ tèmi ni o bàbá òfin sọ̀rọ̀ padà ní 2024 táriwo yẹn pọ̀ ó di 2025 yẹn last year tí wàhálà wà bẹ̀rẹ̀ gan-an ṣe pé ẹni yìí ti ń gún bàbá ń kẹsẹ́ yìí ti ń gún wọn ní ọ̀rọ̀ àwa tá a wà ní kíní ni wallahi ìwọ tó bá ṣe àbòsí ọ̀rọ̀ yìí tó ròdòdó tó sì dákẹ́ fọlá annatullah ya'ri Ọlọ́run bínú sí ọ wallahi Ọlọ́run bínú sí ọ ṣe rí pọ́lísì tèmi àwọn èèyàn tó máa ń bú mi ni pé àmọ́ ibi tó dúró sí lè dúró síbi kankan torí kò síbi kankan tí mo lè dúró sí gbogbo yín pátápátá látòkè délẹ̀ tó wà ń bẹ̀rẹ̀ gbogbo àyè tí mo dúró síbi kankan ló máa pé kò sẹ́ni kankan tí mo lè support gbogbo yín kò sẹ́ni tí ò ní lọ́wọ́ tí wàá èmi ìhó mi bẹ́ẹ̀ fíìdì mi kì í ṣe pé bọ́ọ̀ fíìdì mi gan kò yí sì fún mi dá mi bẹ́ẹ̀ kí n rẹ pálábòsí ni ọ kì í sì máa kún ọ Ọlọ́run ò lè jẹ́ lẹ́yìn ìgbà ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ẹ bá wọ́n náà bàbá Mudiru tún wọ́n wá 2025 bàbá tún wá ṣe kíni wọ́n tún dájú oṣù bá a ṣe mọ̀ wọ́n mọ̀ ìgbà bá dájú oṣù òwe lẹ́yìn náà jẹ́ kí ni ó àti wọ́n rà á lè ẹjọ́ ti yé kọ̀ bá kí dàtẹ̀mí náà lọ olóyè ọba tún dìde olóyè ọba tún sọ the same thing wípé èèyàn lè dọ́jú oṣù kalẹ̀ bàbá Mudiru mo rò tó bá Mudiru olóyè ọba ni ẹ́ nǹkan bá fọn fẹ́yìn náà ní fèrè ń fọn jáde ìbá má ti jáde àmọ́ mo wò pé Ọlọ́run bí mi náà ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n wà lórí ẹ̀ tí Ramadan náà fi di bóyá 23 or 24 tí olóyè ọba Ìlọrin wá gba àlejò lálejò ọ̀ràn ibẹ̀ ni wàhálà ti bẹ̀rẹ̀ 2025 tí wọ́n gba àlejò ọ̀ràn nígbà àlejò ọ̀ràn wọlé ó jókòó ti olóyè ọba gbogbo ẹsẹ̀kẹsẹ̀ gbogbo ayé gbé eléyìí ló wá bí bàbá wa Mudiru nínú ṣé wàá rí ibẹ̀ gan-an ni mò ń lọ náà ṣe rí ẹ́písọ́ọ̀dù máa pọ̀ díẹ̀ torí mi fẹ́ kí ọ̀rọ̀ mi ó máa gùn tó o bá gbọ́ kan tó o bá gbọ́ kan ọ̀ tí gbọ́n kankan màá máa dé díẹ̀ kó bá kan sùn wá Americans immediately tí wọ́n rí ọ̀rọ̀ yẹn ọ̀tá mi lẹ́ni yìí wá gbà lálejò ọ̀tá bàbá mi lẹ́ni yìí gbà lálejò ó gbàlejò nìkan kọ́ wọ́n fún ní àga wọ́n fún lága nìkan kọ́ wọ́n tó gbé máìkì fún kọ́ tún sọ̀rọ̀ ẹ̀yọ́ màá nẹ́bí Adam ìjọ tí àbòsí bá tán láyé òun ni ìsinmi ò tó wà àní gbogbo wọn tó bá rí òdodo ọ̀rọ̀ iṣẹ́ tí tó bá ń tẹ̀lé àlàyé mi yìí lọ tó òdodo wá kílẹ̀ àṣì ọ tó wá nà ká lébù síbi tí ọ̀yọ́kọ̀ nà ká lébù sí òní pàdé àwọn ọlọ́ ẹ máa táàgì gbogbo wọn pátápátá gbogbo àwọn tẹ bá mọ̀ ọ̀rọ̀ yẹn máa táàgì wọn ìwọ̀n bá tó bá sì gbẹ́lẹ́ lómi díẹ̀ náà ni ìyìn ní sọ tán ìyìn sì ní tọ́jú òdodo pamọ́ bàbá náà wá nítọ̀ mo wá lákìyèsí pé ó dà pé ní tí ò jẹ́ kí bàbá Mudiru wọ́ sọ̀rọ̀ láti bẹ̀rẹ̀ wá òun ni wípé Allahu Akbar ó dàbí ẹni pé àwọn èèyàn kan ń sọ fún Mudiru pé ẹni yóò ta ayé ni bàbá ń sọ fún ẹ pé rárá ó dá mi lójú pé bọ́rọ̀ yẹn ti rí nù torí Mudiru ò ní sùúrù débẹ̀ ọdún kìíní ó àtàkì ẹ ọdún kejì ó àtàkì ẹ ọ̀ ń ta ọ̀rọ̀ mọ́ ẹ létí aṣọ gbogbo ọ̀tá àwọn àtàwọn sàlàfíà àtijọ́ fàdárí ọ̀rọ̀ abákìrì bẹ́ẹ̀ kíni kò sínú kíní ọ̀tún hu jáde 2024 yes bàbá yóò tún sọ̀rọ̀ bí stand tiẹ̀ nìyẹn nígbà tí wọ́n wá gbàlejò yìí àlejò tán gbà yìí ìlọ́wọ́ jí ìbínú bàbá Mudiru sílẹ̀ lóye tèmi ó jí ìbínú wọn sílẹ̀ pé ìtàyè wa ń wí torí gbogbo táwọn èèyàn ń wí tẹ́lẹ̀ fún bàbá ń dá padà sí wọn lẹ́nu pípé kì í
bàbá àdó tí wọ́n wá bá lápò àdó tó kó sí yín lápò ńkọ́ bàbá ń fèsì padà fún wọn wípé n tó ní tó lè fi protect nígbà tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ òun nìyẹn ẹ̀mí mi ní tí bàbá gbàgbọ́ yẹn n tó ní tó lè fi protect òun náà dùn tèmi ni but immediately tí wọ́n á rí ọ̀tá tí ń wá ikú Mudirul Markaz ọ̀tá tí ń wá ìṣubú Markaz ọ̀tá tó yẹ̀yẹ́ Maulana Sheikh Adam Abdullah Al-Alawi ọ̀tá tó yẹ̀yẹ́ Mudirul Markaz ọ̀tá tó ti ọmọ Markaz mọ́lé ọ̀tá tó jẹ́ ilé ọmọ Markaz tí ń bọ̀ láti hajj tí òjò dé ilé títí airport ni wọ́n ti gbé ọ̀tá tó múrú àwọn Wazirul Markaz tí wọ́n lọ ń kúnlẹ̀ dọ̀bálẹ̀ nílùú kó tó fi iná jó ọmọ ọlọ́mọ fi iná jóra rẹ̀ wò ọ̀tá bẹ̀ wá déjù kúlẹ̀ bàbá Mudirul Markaz wa ṣé bó ti rí ni ajẹ́pẹ́ táwọn èèyàn sọ láti lóyìn ajẹ́pẹ́ òdodo ni ajẹ́ wípé òdodo ni táyé ń wí tó bá wá rí bẹ́ẹ̀ bàbá yẹn sẹ̀ wá tó bá ṣèwọ náà ní tí bàbá yẹn bá sọ wípé àdó tó fi sáwọn lápò àdó yìí ni sábà bí àìsàn àwọn bàbá correct ṣùgbọ́n nípìnlẹ̀ bàbá yẹn ò ká kópa dùn yẹn protection bàbá náà kà kún pé n tó fi ń súra o fẹ́ ṣùgbọ́n àmì ni ọkàn tí gbàgbé pé ìkóde nǹkan kan àwọn gbọ́n bá fi lọ bàbá gangan gbà náà bàbá lè sọ pé jẹ́ kí wọ́n sìn bọ̀ bàbá ò sí ní position gbà yẹn àwọn ọmọ náà pé dáàdì wẹ̀ ló mọ̀ kábàáyì ẹ má fi kóde sa bàbá lérí torí bàbá ọkàn wọn clear sí yẹn pátápátá gbóná ẹni bá mọ̀ yẹn study yóò study pé Mudirul Markaz ìṣẹ́ni tí máa ń jiyàn mọ́ tí bá ń bọ́ sí direct yọ bọ́ sí nítorí fi tẹ̀ náà nù ó nítorí fi tẹ̀ bàbá yẹn náà nù ó tí bá ń bẹ́ẹ̀ ṣe kò ní fura sí ọ kọ́ra kò ní guide ó máa ń dura alẹ́ tí o bá sì ní bọ́ sí yóò fi hàn ọ́ báyìí òye ọlọ́ni pẹ̀lú ìyẹn o lè pè wọ́n ní wòlíì kò mọ bá ti sára fún yàn fura sí yàn tí ó bá ń bẹ́ẹ̀ ṣe ṣùgbọ́n tí o bá bẹ́ẹ̀ ṣe yóò gbé náà kọ̀ọ̀kọ̀ mọ́lẹ́sẹ̀ náà tọ̀ bàbá yìí subhanallah bàbá wa yìí bàbá Mudiru ìṣẹ̀lẹ̀ yẹn bàbá náà tó wá ní tó bá rí bẹ́ẹ̀ mo ṣe wá mọ̀ wípé ọ̀tá ni ní lágbájá láì ṣe pé orí ti ń lọ adé gbogbo àtàkì tó ń mú wá àgbákì ní ẹnà kìrìtì ní 2024 ìwọ̀n ti ń pè látẹ̀sùbù àṣàbí àṣẹ gbogbo bàbá ẹbẹ lọ lè ṣe rìsáìtì tiẹ̀ náà ẹlòmí lè rí jìdèmí lọ láwọn ọ̀rọ̀ àtàkì ẹni yìí wá wọ inú ọgbà ó wọnú tẹfsiri yín successively ó jòkó ẹ tún gbé àga fún ẹ gbága fún ẹni tó lálà sí ọba Ìlọrin ẹ gbága fún ẹni tó lálà sí Ìmámù àná ẹ gbogbo yẹn tẹ ẹ wá gbága fún ẹni tó sọ yín dé ẹ gbága fún ẹni tó tọ́ láàlẹ́ ẹni sọ yín dé yàn Sheikh Adam Abdullah Al-Alawi ẹ lè sọ pé àfa kan fún yín nákàlí yẹn kọ́ ló ń ṣiṣẹ́ bàbá kò ṣe dáa fáwọn bíi ti ẹni tó fún yín nákàlí kò ṣe dáa fáwọn bíi ti alibarika Adam Abdullah Al-Alawi ló boost tara ti ń jáde ká má lọ bẹ̀rù púpọ̀ jù tó rọrọ̀ tó fóònù bíi ti ló ń bẹ́ẹ̀ bàbá wa náà in tó bí Mudiru nílẹ̀ ńlọ yìí o torí bí ẹnìyẹn ti ń dọ́dọ̀ wọn ijọ́ kejì Mudiru wa sọ̀rọ̀ yẹn pé káì bàbá fẹ́ wá ní mi ò kí ń sọ̀rọ̀ personality máa sọ ọ́ lélẹ́yìí tó bá ṣe ìwọ náà ẹ̀mọ̀ ni wọ́n bàbá bá bèbí nínú wọn kì í gbèrú bínú bẹ́ẹ̀ mi o ọmọ ìyá mi wàláhì ẹni bá ní ká bèbí nínú mi olórí burúkú lẹ́nu ìyànjẹ oníjó lórí rí bèbí nínú mi kẹ lásìkò yẹn gbogbo àwọn tó yàbá ká ti rí ẹni yìí tán bàbá ò bà wọ́n bọ̀ gbogbo méjì tó ń darúgbìn fún bàbá ò bà wọ́n bọ̀ àfìgbà tẹ́ni yìí wá tó lóye ọba wá gba àlejò yìí wọlé àwọn náà wá gbà àtàwọn fura wọ́n wá wí pọ́ìntì kan wípé ọ̀làǹkò lóhùn ń bọ̀ wá àwọn ọmọ pé ń bọ̀ wá ṣẹlọ́rọ̀ yẹn àwọn ọmọ pé ń bọ̀ wá ẹ bírákẹ̀tì òdìdí ọ̀rọ̀ ni àwọn invite ẹ̀ sàdédé ló yọ sí tẹ̀fsírì àwọn táwọn dẹ̀ ti ń ṣe tẹ̀fsírì lọ sheikh káwa lọ sọ́dọ̀ tiwọn lọ́hùn náà bàbá olóyè ọba tó bá jẹ́ pé ká sọ òdodo ọ̀rọ̀ mò ń bọ̀ wá bá ń bàbá wa Mudiru náà sòdodo ọ̀rọ̀
wọ́n láṣìṣe tí wọ́n wò ṣùgbọ́n ìjà àkọ́kọ́ ẹni táyé ń fojú wípé wọ́n ṣe jàǹbá fún mi ń parọ́ mọ́ ni ẹni ọlọ́run ni ẹni táyé ń fojú yẹn wò ẹja kọ́ kílẹ̀ àárín ọ̀nà bàbá olóyè ọba ṣé ń tọ́ṣẹlẹ̀ yẹn bójúmọ́ tá a bá tiẹ̀ gbọ́ pé personality tí yóò ṣe yín nǹkan kan tàfà yín kọ́ tọ́ máa fà yín kọ́ Sheikh Alhaji Ibrahim Inyas ńkọ́ torí ẹni yíyẹ mọ̀ náà Sheikh Alhaji Ibrahim Inyas radiyallahu ta'ala anhu ẹni wọ́n sì jọ wá ìyẹn gẹ́gẹ́ declare rẹ̀ wípé òun kórìíra Tijaniya òun kórìíra Sufi in general òun kórìíra ẹ̀ ọ́ di òrẹ́ wọn tànà igbákejì rẹ̀ tí gbogbo ayé mọ̀ Báwà ẹ lọ wádìí kí ló mú ọtán fi lé Báwà nínú ìjọ wọn torí pé yẹn jẹ́ Tijaniya torí pé yẹn ṣe tasawwuf wọn lé kó mú ọjọ́ pátápátá ìkórìíra àgbẹ̀bí ìkórìíra burúkú wọn ẹ̀yin gbẹ́dẹ́gbẹ́ jókòó wọ́n ń wò yín wò ẹranko òun lè wò yín wò èèyàn gbogbo àwọn ọmọ Sufi ni wọ́n mú ni wọ́n àfà kí n má lọ bí ọ̀rẹ́ náà púpọ̀ torí wọ́n sì níbi tá ti ń sàǹfààní náà fẹ̀sìn